gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá ipá kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín olórúkọ púpọ̀ very dark lady Dr. Zabby Ayéọpẹ́yọ Queen Osha Ọbàtálá one Zabby oh my god Ìrèmídé Ayọ̀míkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olórúkọ púpọ̀ èwo ni mo ní ká jọ ṣe àgbéyẹ̀wò lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí àṣejọ máa ń ṣe èmi máa jókòó báyìí ni kí ẹ jẹ́ kí a gbọ́ àwọn ẹ̀rí àti àwọn ìtúsílẹ̀ tí a ti ní tí inú wa ń dùn wípé ká tó ṣẹ́jú pẹ́ a ti ń pọ̀ síṣẹ́ ńṣe là ń pọ̀ sí báwo la ṣe ń pọ̀ sẹ́nu wa ń kò àmọ́ ìran ibi tá a ti wá a ti mọ̀ ó ti ń yé àwa kan ti ń sọ fún àwọn kan náà ti ń sọ fún àwọn kan wípé ilé ti tó lọ let's go there ẹ̀jẹ̀ ń gbé wá ire o. Ó ti pẹ́ tẹ́ ti máa ń pariwo máa rí bẹ́ẹ̀ máa agitate ilé Yorùbá yìí náà Islam àfẹ́ kẹ̀dẹ̀lẹ́ ìfẹ́ yẹn kì í ṣe opinion ti yín nìyẹn. Ìbéèrè tí mo fẹ́ bi yín léèrè ni pé ìjẹ́ òfin kan wà tá a lè lò tó lè tún gbogbo ayé ṣe tó dẹ̀ make sense tó dẹ̀ ṣe justice tó dáa tó ṣẹ̀ríà yes or no nìyẹn ṣó wà sà. Ó wà. Ẹ jọ̀ọ́ kí lorúkọ òfin yẹn. Civil law ni. Civil law tìlú wo. Tìlú wo. Òun náà ń lò ní Iceland tó fi ní the most peaceful country in the world. Ok níbo náà tún ti ń lò. Ó pọ̀ káàkiri àgbáyé wọ́n ń lò Netherlands wọ́n ń lò Belgium. Ṣọmọ Iceland yẹn. Mi ò ṣọmọ Iceland. Ẹ wá ṣe sùúrù ẹ sọ pé òfin kan dáa ju ṣẹ̀ríà lọ àti gbà báyìí ẹ sọ tí òfin yẹn fi dáa ju ṣẹ̀ríà lọ ẹ sọ fún wa. First of all nǹkan tó fi yẹn fi kọ́kọ́ dáa ju ṣẹ̀ríà lọ ni pé àwọn ò believe pé tẹ́nìkan tó bá yànlè kí wọ́n pa àbí tí èèyàn bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ so àbí lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé so àwọn ò gba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn so wọ́n ń lo civil law tí wọ́n ṣe láàrin ara wọn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ṣèbó oníṣẹ̀ṣe ni ó yẹ wá padà sílẹ̀ Yorùbá béèyàn bá báyàwó níyàwó sùn wọn nà mágùn póríṣiríṣi ẹ ṣe sùúrù ikú oró dẹ̀ ní mágùn ìsádà kan fún kókó lẹ́ẹ̀mẹ́ta kó tàkìtì so kán náà yàn mágùn ṣe nǹkan rẹ ni ẹ kàn máa dá yẹn sọ ní o. Kò ní ṣe nǹkan tó dáa. Then orí yẹyẹ ní mògùn tá ìṣẹ̀lú pọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n máa ń bẹ́ orí àwọn olè ni ṣé nǹkan gidi ni. Kì í ṣe nǹkan gidi. So ẹ lè dúró lé mọ́ ajẹ́ pé ẹ proud ọmọ Yorùbá nìyẹn ẹ wá ń lọ Iceland. No ẹ ṣe sùúrù ẹjọ́ tó lọ. Ẹ ní sùúrù tẹ bá mọ̀ pé ṣé ẹ fẹ́ máa béèrè question ni àbí kájọ máa interact. Ẹ̀yin náà máa jù sí mi padà mo fẹ́ kó jẹ́ interactive session láàrin àti bóyá kan time wa. Ẹ ṣe sùúrù ẹ ọ máa padà time wa ọ máa padà. Mo ready láti engage ẹ jẹ́ kán fún wa ní time. Ẹ jẹ́ kán fún wa ní time. Sọ̀rọ̀ náà èwo ni ẹ ṣe sùúrù ẹ̀yin nìkan ló wà ń bí ni. I'm ready to answer your questions. Kí ni kéèyàn báyàwó níyàwó sùn ṣé nǹkan gidi ni kéèyàn jalè ó yá 3 minutes bá a ṣàlàyé ẹ̀. Nǹkan tí ò dáa ni kéèyàn jalè nǹkan tí ò dáa ni kéèyàn báyàwó níyàwó sùn ṣùgbọ́n ṣe rí problem tí ẹ ní comprehension ni belief system Yorùbá kọ́ ló sọ wípé kí gbogbo èèyàn máa lé ìyàwó wọn ní mọ́gùn but system Islam religious belief system ni pé ẹni tó bá obìnrin sùn tó bá yànlè kí wọ́n pa. Do you understand this individuality? Pé ẹnìkan ló lè jáde ló lè sọ pé òun léyàwó mọ́gùn but belief system Islam gangan ni wípé kí wọ́n pa ẹni tó bá yan àlè àbí ẹni tó bá jalè kí wọ́n gé lọ́wọ́ so báwo lẹ ṣe wá ń compare belief system àti individuality bẹ́ẹ̀ ṣe ń compare ẹ̀ kò yé mi because àwọn èèyàn wọ́n ń gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ sí báyìí wọ́n ń gbọ́ pé ẹ̀ ń sọ yí pé ṣé nǹkan gidi ni pé kéèyàn máa léyàwó ẹ̀ mọ́gùn ṣé gbogbo Yorùbá ló léyàwó wọn mọ́gùn àbí evidence pé ẹ máa léyàwó yín mọ́gùn inú ìwé mélòó náà ti lè rí evidence yẹn ní ilẹ̀ Yorùbá pé ẹ máa lé mọ́gùn o báwo lẹ ṣe turn around the belief system tẹ wá ń fi ọ̀rọ̀ individual person tó kàn mú tó suspect ìyàwó ẹ̀ tó wá fi mọ́gùn sí lára
àti belief system tó jẹ́ pé everybody tó bá ti partake nínú religion yín ó gbọ́dọ̀. This is a law of 1,400 years ago. There are civil law around the world tó jẹ́ pé wọ́n achieve peace, but Islam a law tí ó jẹ́ divine law kò achieve peace rárá anywhere. 1 to 20 peaceful country kò sí any Islamic country kankan bẹ́ẹ̀. But in táwọn èèyàn jókòó tí wọ́n amend tí wọ́n tún ṣe every day tí wọ́n amend tí wọ́n re-amend ó achieve peace, and you expect me to believe in that kind of a divine law that says if anybody leave religion the person should be unalive? You want me to believe that bullshit in 2026? You want me to believe in a system tó sọ yí pé tó bá ti gba nǹkan tí mò ń sọ gbọ́ èmi àti ò lè àgbọ́dọ̀ lóyà síra wa? You want me to believe in that kind of system in 2026? Ṣé nǹkan tá máa pass down sí coming generation nìyẹn pé ẹ tó bá ti jalè ẹ gé lọ́wọ́? There is always a second chance for people. Ẹ tó jalè, that doesn't mean the end of the person. Only lọ rehabilitate ẹni yẹn through a procedure. Ó lè lọ sẹ́wọ̀n, ó máa serve daytimes. During this procedure in the prison, the person can learn 1 or 2 and come back to contribute to the society. But ẹ ti gé ọwọ́ ẹ̀ tẹ́ ti gé ẹsẹ̀, báwo ló ṣe fẹ́ contribute sí àwùjọ mọ́? Báwo ló ṣe fẹ́ contribute positivity kankan sí àwùjọ mọ́? Báwo ló ṣe fẹ́ contribute ẹ̀ sílùú mọ́? So these are the things we are fighting. Lórí ọ̀rọ̀ Sharia, no going back. Kò sì sí negotiation kankan lé lórí. It is an unstoppable project. Wọ́n dẹ̀ lè kúrò lù fún ọdún kan. Homosexuality. Àwọn akọ́sákọ̀ àbábọ̀sábọ̀ wọ́n ní kí wọ́n lẹ̀ lóko pa. Homicide. Death by beheading. Ẹni tó lọ ṣe bí ó fẹ́ ṣekú para ẹ̀ wọ́n ní àbò tún pààyàn náà wọ́n ní kí wọ́n lẹ̀ ní ọgẹ́ orí alálòun fẹ́ mú jẹ. Fighting against Muslim jihadists. Irú bí Olúwo ṣe ń dìde tó ń sọ̀rọ̀ Islam téèyàn kan bá kọjú ìjà sí. Death by beheading. Wọ́n ní kí wọ́n pa orí kọ́gé orí ẹni náà bọ́lẹ̀ alálòun fẹ́ mú jẹ. Blasphemy on Allah or Muhammad. Ẹni tó bá sọ̀rọ̀ Allah àbí Muhammadu tó bá bí àpẹẹrẹ bí o lọ rí nǹkan nínú ìwé Kùránà bá dí pé Muhammadu bá òkú sùn àbí Muhammadu bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àbáwọn àlùjọ̀nú dó Muhammadu wá sọ jáde wọ́n ní kó pa ẹni náà. Death by beheading. Wọ́n ní kó gé orí ẹni náà bọ́lẹ̀. War against Allah or Muhammad. Death by beheading. Ẹni tó bá kọjú ogun sí Allah àbí Muhammadu ìyẹn ẹni tó bá ń sọ̀rọ̀ tí ó ti yàtọ̀ sí Islam Allah ní kó gé orí ẹni náà lóun fẹ́ mú ẹ̀jẹ̀. Or crucifixion. Àbí kí wọ́n kan ẹni yẹn mọ́gi àgbélébù. Causing mischief, corruption on the land. Ẹni tó bá ń ṣe wáàsí tó jẹ́ pé kò ń ṣe nípa Islam lórí ilẹ̀. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni náà lóun fẹ́ mú ẹ̀jẹ̀ ẹni yẹn. Amputation. Ó ní àbí kó sọ ẹni yẹn di mẹ̀kúrú. Exile. Àbí kó lè kúrò ńlù. Highway robbery with no murder. Ẹni tó lọ jalè lójú òpópónà márosẹ̀ tí ó pààyàn. Hand or foot amputated. Allah ní kí wọ́n gé ọwọ́ ọ̀tún ẹ̀ àtẹsẹ̀ òsì ẹ̀. Failed highway robbery with murder. Ẹni tó lọ jalè lójú òpópónà márosẹ̀ kò rólè yẹn jàbọ̀ ó pààyàn. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹ̀ ó lẹ́jẹ̀ yẹn fẹ́ mú sẹ̀. Highway robbery plus murder. Ẹni tó lọ jalè lójú òpópónà márosẹ̀ tó dẹ̀ tún pààyàn. Death by crucifixion. Allah ní kí wọ́n kàn mọ́gi àgbélébù. Stealing, first offence. Ẹni tó lọ jí ẹyin tó fẹ́ fi jẹ indomie. Right hand amputated. Mr. Agidado ti sá lọ. Allah ní kí wọ́n gé ọwọ́ ọ̀tún ẹ̀. Stealing, second offence. Ó tún lọ jí òróró. Left foot amputated. Allah ní kí wọ́n gé ẹsẹ̀ òsì ẹ̀. Stealing, third offence. Ó tún lọ jí bíá búrẹ́dì. Left hand amputated. Allah ní kí wọ́n tún gé ẹsẹ̀ òsì ẹ̀. Stealing, fourth offence. Ó tún wá lọ jí nǹkan mi bí àṣà sáńdì ló lọ jí àbí kéṣà. Right foot amputated. Allah ní kí wọ́n ti sọ di wọ́n ti gé apá gé ẹsẹ̀ kò ní nǹkan kan mọ́. Stealing, fifth offence. Bí ó tún lọ fẹnu jí. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹ̀ ó lóun fẹ́ fi ẹ̀jẹ̀ yẹn ṣe ice cream òun fẹ́ láìjẹ́ ẹni. Spying. Ẹni tó bí ó lọ mọ́ṣáláṣí lọ́wọ́ àwọn Muslim níbi tó ti ń ṣèpàdé tó ń sọ̀rọ̀. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni yẹn lóun fẹ́ mú ẹ̀jẹ̀. Treason. Ẹni tó jẹ́ pé ó ń sọ̀rọ̀ nípa àwọn Muslim wọn ò kó fẹ́ gbàjọba mọ́ wọn lọ́wọ́ bí ìmáàmù méjì
ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tọ́ílẹ̀tì ọmọ àlè tó ti lé kúrò ní ìmọ̀ọ́mù ó wá ń bá ìmọ̀ọ́mù gangan jà ìwọ òun ṣe ìmọ̀ọ́mù mi ní ìmọ̀ọ́mù ó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ kí làlá sọ. Death by beheading. ó ní kí wọ́n gé orí ìmọ̀ọ́mù tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ yẹn. Burning of Quran. ẹni tó bá sun kùránì àbójú Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹ lóun fẹ́ mú ẹ̀jẹ̀ nìyẹn. Rejecting Quran. ìwọ tí wọ́n ṣe wáàsí fún tí wọ́n ka kùránì fún tó ló gbà kò rí bẹ́ẹ̀ sẹ́. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni yẹn bẹ́lẹ̀ ó lóun fẹ́ mú ẹ̀jẹ̀ nìyẹn. Abandon Salat. ìwọ tásìkò òun tó tí wọ́n pè òun tó bá ti ń lo ṣẹ̀ríà tó pè òun Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah tó lọ pè òun tó lọ ń tajà kí làlá sọ. Death by beheading. Allah ní kí wọ́n lọ gé orí ẹni yẹn mọ́ tó ti ń tajà. Not paying zakat tithe. wọ́n ti wá ń lo ṣẹ̀ríà nínú ilẹ̀ àwọn èèyàn ń san sàkà ìwọ ọlọ́sàn tiẹ̀. Death by beheading. Allah ní kí wọ́n gé orí ẹni náà òun fẹ́ mú ẹ̀jẹ̀ nìyẹn. Associating partner with Allah. ìwọ tó ti ń ṣe Islam tó bá ti ń lo ṣẹ̀ríà ó tún wá lọ ṣe àṣà ìdílé ẹ bí òṣòro ìdílé kí làlá sọ. Death by beheading. ó ní kí wọ́n gé orí ẹni yẹn ó lóun fẹ́ mú ẹ̀jẹ̀ nìyẹn. Worshipping sun, moon or idols. ìwọ kan bí yóò jókòó kan lọ ń ṣe yoga ọkàn yárùn níbi tó ti ń ṣe exercise kí làlá sọ. Death by beheading. ó ní kí wọ́n gé orí ẹ bọ́lẹ̀ òun fẹ́ mú ẹ̀jẹ̀. Hanging onto curtain of Kaaba in Mecca. ìwọ tó wá lọ sí Mecca ó fẹ́ ṣe Snapchat àbó fẹ́ ṣe TikTok bí Instagram dẹ̀ ló fẹ́ ṣe wá lọ di aṣọ Kaaba mú. yín tèmi I'm in Mecca say my name is Sekina I'm in Mecca tó wá lọ di aṣọ yẹn mú kí làlá sọ. Death by beheading. ẹ̀sìn Islam mèrè o kò sí beautiful ní Islam Allah ní kí wọ́n gé orí ẹ̀ pé o kàn di fóònù mú o wá di aṣọ Kaaba mú. I'm in Mecca, this is Medina. Yeah, tomorrow we are going to Arafah. Yeah, my people, see me, say your prayer, say your wish. Ó wá di aṣọ yẹn mú wọn rí ẹ. Allah ní kí wọ́n gé orí ẹ Ọlọ́run fẹ́ mú ẹ̀jẹ̀. Òun la fi sọ wípé Islam kò ń ṣe nǹkan tó yẹ kó wà láwùjọ wa àwa ọmọ Yorùbá, àwa ọmọlúwàbí tá à ń lọ jẹ́jẹ́ wa. Ẹ jẹ́ ká lé Islam tefetefe. Ṣé bí Islam ṣe ṣe lẹ̀ Haúsá fẹ́ kí ti wá rí bẹ́ẹ̀? Gbogbo àwọn Haúsá tẹ máa ń rí lẹ́kọ̀ọ́ tẹ́ ń rí Ìbàdàn tẹ́ ń rí lọ́ṣun tẹ́ ń rí gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n lọ́wọ́ tí wọ́n lẹ́sẹ̀. Kò ń ṣe bá ṣe bí wọn nìyẹn. Islam ló sọ wọ́n di bẹ́ẹ̀. Atúnidá ni ẹ̀sìn Islam ó máa gé ọwọ́ ọ̀tún ẹ̀ gé ẹsẹ̀ òsì ẹ̀. Tẹ́ bá ti rí Haúsá tó ń tọrọ owó ẹ̀yẹn pé báwo ló ṣe dì báyìí ó máa sọ̀tàn fún yín pé ṣẹ̀ríà tí wọ́n gbé wá sílùú ọ̀wọ́n lọ́ fi ba ayé ọ̀wọ́n jẹ́. Ẹ lọ gbogbo wọn tí wọ́n gé lọ́wọ́ gé lẹ́sẹ̀ kò sí Fúlàní nínú wọn Haúsá ni wọ́n. La fi ń sọ fẹ́yìn Yorùbá gbẹ̀yìn Yorùbá wa pé ẹ jẹ́ ká fi Islam lẹ̀ ká má ṣe Islam mọ́. Ó lè má ṣe ẹ̀sìn kankan kò sí nǹkan tó máa ṣe ẹ́. Ẹ ṣe ẹ lè gbóhùn sókè tàbí ẹni tó fẹ́ sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti rí bí tó lè bá lọ jí nǹkan lọ́jà bí wọ́n ṣe máa ń nà tí wọ́n á nà débi pé ojú ẹ̀ méjèèjì gan lè lọ sí ṣé ṣẹ̀ríà Islam ló gbé débẹ̀ yẹn àbí kò sẹ́ni tó fọwọ́ sí jungle justice kò sẹ́ni tó fẹ́ràn nǹkan yẹn tó bá mú olè ọlọ́pàá lọ́wọ́ àbí kí wọ́n gbé lọ sọ́dọ̀ ọba bá ṣe fẹ́ nílẹ̀ wa nìyẹn. ṣẹ́rílẹ̀ Yorùbá kó tó di pé Yorùbá dájọ́ Yorùbá ti máa ń kọ́kọ́ ba nǹkan jẹ́ ná ní Islam kó tó di pé Islam dájọ́ ẹ̀dọ́nà kó tó di pé Islam dájọ́ Islam jẹ́ kó yé wa pé tẹ́ bá mú olè tó bá jí nǹkan for example ó jí fùfú lọ́jà ó dẹ̀ nà ọbẹ̀ ńlẹ̀ ẹ̀dẹ̀ bí lọ́wọ́ ẹ̀dẹ̀ dáadáa. Mr. Azan ẹni sùúrù tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ṣe lẹ́rìí lọ́wọ́ tẹ́ bá lẹ́rìí ẹ má dànù lé rárá àti rárá. Torí tẹ́ bá sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo ẹ̀rí tẹ̀tẹ̀ gbé wà iná. ẹ máa gbọ́ Mr. Azan tẹ́ bá lẹ́rìí ẹ má sọ. Kò sí bí mo ṣe lè fi ẹ̀rí hàn yín níbí báyìí ní fóònù. ẹ máa gbọ́ tẹ́ bá sọ àmọ́ báyìí ń gbé jáde torí àwa níbi tí èèyàn ti lọ jí ẹyin tó fẹ́ jẹ Muhammadu dẹ̀ gé ọwọ́ ẹ̀ alẹ́ ni tó jí okùn Muhammadu gé ọwọ́ ẹ̀ kí wàá lè wá ń sọ fún wa Mr. Azan so tẹ́ bá lẹ́rìí ẹ má sọ ẹ ṣe ó dàpọ̀ lọ́wọ́n àlejò mi Mr. Azan 001 ẹ lè gbóhùn sókè. Mr. Azan 001 ẹ kàwé ẹ lè gbóhùn sókè. Èmi ò sí sílámù èyí ò sílámù mọ́ ò sílámù mi ṣe o. ẹ lọ ṣéǹjì orúkọ yín sórúkọ Yorùbá ẹ ṣe. Okay, thank you. So Mr. Hafiz tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè gbóhùn sókè. Hafiz. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Ẹ káàbọ̀. Ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́ yín. À ń gbọ́ yín Mr. Hafiz àwa pẹ̀lú yín à ń gbọ́ yín. Ẹ káalẹ́. Tọ́pìkì ẹ ṣe sùúrù.
ẹ má rọ́ọ̀ṣì mi ẹ farabalẹ̀ Allah ti kú yìí ni mo fẹ́ sọ̀rọ̀ ní lórí ibi tọ́pìkì yẹn ni bákan ní bàgà sọ̀rọ̀ rẹ̀ Allah ti kú yìí. ok ẹ ṣàlàyé fún ti pa Muhammadu báyìí lálà ò ti sọ̀rọ̀ evidence yín dà. a máa fún yín bí májèlé ṣe pa Muhammadu báyìí ní Allah ò sọ̀rọ̀ mọ́. kí ló ta ló ń jẹ́ Allah gan who is Allah. ṣí gidi ní Allah á ti sọ fún yín ní iye ìgbà Mr. Hafiz eré ni ó ti kú dànù bá la bí Muhammadu ṣe kú. Allah tẹ́ ẹ sọ yẹn ẹ ṣe sùúrù Allah tẹ́ ẹ sọ yẹn ó yàtọ̀ sí Allah tí àwọn mùsùlùmí ń sìn tó ti yé yín. ok ẹ ṣàlàyé ẹ ṣàlàyé Allah méjèèjì fún wa Mr. Hafiz ẹ ṣàlàyé Allah méjèèjì fún wa ẹ jẹ́ ká pa máìkì fún yín ẹ ṣàlàyé Allah méjèèjì fún wa. ó máa dá fún ẹ̀ńgẹ̀tẹ̀ Allah táwọn ọmọ tí muslim ń sìn tó ti yé yín ẹ̀ńgẹ̀tẹ̀ òun ni creator of the world kò dẹ̀ bí mọ́ ẹnìkankan ò dẹ̀ bí so Allah tí muslim ń sìn so Allah tí muslim ń sìn yẹn. àti ń tẹ̀lé ta ló pa á láàrin. ok ẹ ṣe nígbà tí lẹ́yìn tí Muhammadu kú ìjẹ́ ṣé Allah sọ̀rọ̀ mọ́. ṣé Allah sọ̀rọ̀ mọ́ nígbà tí Muhammadu kú. lẹ́yìn tí Muhammadu ti kú ṣé Allah tún sọ̀rọ̀ tó fọhùn à ń gbọ́ yín ṣé Allah tún fọhùn lẹ́yìn tí Muhammadu kú bẹ́ẹ̀ ni. Allah ló rán Muhammadu iṣẹ́ ṣó ti yé. nígbà tí Muhammadu wá kú ṣé Allah tún sọ̀rọ̀. ọ̀rọ̀ wọlé tó wá fẹ́ kó sọ kò sí nǹkan kan mímọ́ lẹ́yìn Al-Qur'ani ṣó ti yé yín. Mr. Hafiz ẹ má bínú Mr. Hafiz Allah kejì yẹn ṣe mọ̀ nípa ẹ̀ mọ̀ yẹn sọ pé Allah méjì ló wà ṣe lè ṣàlàyé ẹ̀ fún wa. Allah ò pé méjì Allah ọjọ́ kan ni wọ́n. ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ ń sìn lẹ ní Allah méjì ló wà yín lẹ sọ pẹ̀lẹ́ nu yín Mr. Hafiz. ẹ̀yin lẹ mú Allah kejì wá ẹ̀yin lẹ mú Allah ẹni ṣìgìdì ní Allah kejì èmi náà sọ fún yín pé Muslim ò ní ṣìgìdì tó ń sìn ọ̀pọ̀ ṣoṣo náà ni kò dẹ̀ bímọ ẹnìkan òbí. ok ẹ mọ̀ ṣé Allah ti kú abala ò ti kú Mr. Hafiz ṣé Allah ti kú abala ò ti kú. Allah ò lè kú láyéláyé Allah tí Muslim ń sìn kò lè kú láyéláyé. ok ẹ mọ̀ nígbà tí Muhammadu kú ṣé Allah tún sọ̀rọ̀ àbí tó sọ̀rọ̀. ok ẹ̀yin lọ nígbà tí Muhammadu kú ẹ̀yin lẹ́gbẹ́ Allah ti kú final stage l'Al-Qur'ani kò sálù-Qur'ani ní ìmọ̀ lẹ́yìn kọ́tà lẹ́nu wa kò sẹ́sìn ní ìmọ̀ lẹ́yìn. ok Mr. Hafiz ẹ má bínú ẹ má gbọ́ ṣe bí ọ̀rọ̀ tí Muhammadu sọ ṣe bá Allah ló sọ àbí. ó lè jẹ́ ẹni ẹ sọ pé Allah ti pé méjì ní sí i. no Mr. Hafiz ẹ má gbọ́ ó máa yẹ ní sùn ó máa yẹ wà ọmọ yọ mo ní ṣé ọ̀rọ̀ tí Muhammadu bá sọ ṣá Allah ló sọ. Allah ló rẹ́ Muhammadu iṣẹ́. ẹ mo ní ṣé ọ̀rọ̀ tí Muhammadu bá sọ ṣá Allah ló sọ. Allah ló rán Muhammadu kó mo kọ́tà Kùránì sọ Allah ló rán iṣẹ́ Allah ló rán sọ. tí ìdààmú ní ṣé ọ̀rọ̀ tí Muhammadu bá sọ ṣá Allah ló sọ. ọ̀rọ̀ tí yẹn ti pé méjì ẹ̀ńgẹ̀tẹ̀ àdìs ànẹ́bí wà nǹkan tánẹ́bí sọ ẹ̀ńgẹ̀tẹ̀ Kùránì wà nǹkan tí Allah fi rán ànẹ́bí ẹ má dàrú tó ti yẹ yín èwo lẹ́fẹ́ sọ ọ́nù méjèèjì. ẹ jọ Mr. Hafiz ẹ bá ń bèrè lọ́wọ́ ẹyẹ ṣì mute ti iná bàbá oní emoji. ẹ jọ ẹ jẹ́ ń bá ọ sọ̀rọ̀ ẹ bá ń bèrè lọ́wọ́ pé. Mr. Hasan ẹni sùúrù so Mr. Hafiz ṣé wàá ń bẹ Mr. Hafiz. yes àmọ́ ń gbọ́ yín. ok Ànábì sọ pé téèyàn bá jẹ èso date ó ní àṣàsí ò ní ìràn májèlé ò dẹ̀ ní ìràn ṣé bẹ́ẹ̀ ni. èmi ò mọ bí tẹ́tí ti yín kà wá. Muhammadu ló sọ bẹ́ẹ̀ Muhammadu ló sọ bẹ́ẹ̀. Allah ti kú ilé tọ́pìkì ilé mi bá yín sọ. ara tọ́pìkì yẹn náà láyé wá ara ẹ̀ náà ibẹ̀ náà láyé wá tọ́pìkì yẹn náà láyé wá Ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní tíyàn bá jẹ èso déètì ó ní májèlé ò ní ìràn pásásí ò dẹ̀ ní ìràn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. èmi ò tí ì di kàdé bẹ́ẹ̀ tí ẹ̀yin náà lẹ́yìn kẹ́yìn náà lẹ́yìn. Ọmọdélékè ẹ bá mi gbá àdìsí yẹn síta fún wọn. so Mr. Hafiz ṣe máa kà á àbí kí kàkà fún yín. ẹ̀yin tẹ́ gbé yáyí náà lè máa kà á fúnra yín kí n bá yín kà kí n sì bá yín gbé. ẹ ṣe so Ọmọdélékè ó yẹ jẹ́ àkà fún wọn.
Sahih Bukhari 54:45. Narrated Sad. Sáàdì ṣàlàyé pé Allah Messenger said, Muhammadu òjíṣẹ́ Allah wí pé he who eats 7 dates every morning ẹnikẹ́ni tó bá jẹ èso tó ń pè ní date èso ajua mẹ́sàn-án méje will not be affected by májèlé or magic. ó ní ẹni náà májèlé ò ní pa àṣàsí òdẹ ní ran ẹni náà Mr. On Afi the ṣé bẹ́ẹ̀ day ni àbí he bẹ́ẹ̀ eats kọ́ them. lọ́jọ́ tó bá jẹ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. tí bá di sìn bẹ́ẹ̀ ni ànábìlọ ló sọ náà ẹ̀tún nísà ṣé mi mo tí sọ bá di sìn lẹ́ka bẹ́ẹ̀ ni a ní ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe káyín náà ló ṣe rí bẹ́ẹ̀ ni ókè tí bá di sìn Amadélèké bá ń gbé jáde Aisha ìyàwó mi ọmọ yìí ń jẹ̀rora oúnjẹ májèlé tí mo jẹ ẹ ṣe. wọn lẹni tí ọba dáṣọ fún ni ẹni tí ọba fún ni láṣọ tọrùn ẹ láwò Muhammadu tó ní kẹ́ jẹ èso dàbínú pé májèlé ò ní rìn irú kú wo ló pa ẹnu yín máa ń ẹgbẹ́ Muhammadu ìṣẹ̀lẹ̀ kífà ló ń tẹ̀lé kù májèlé ló pa àkànbí májèlé ikú oró ni Muhammadu kú nínú sọ yìí ọjẹ ẹni ọjẹ ẹ ìrora máa ń kú já wáyà o ò dẹ̀ lẹ́kọ̀ọ́ o ò lẹ́kọ̀ọ́ ẹni ẹ máa ń já wáyà àkànbí ẹ̀wọ̀n ti bú Muhammadu. ọ̀dẹ̀ orí bọ̀dá ti ń pín ẹ̀kọ́ o ò lẹ́kọ̀ọ́ àwọn olóyè ló máa ń sọ̀rọ̀ sí ẹni ẹ máa ń já wáyà Muhammadu jà kúrò ikú oró ló kú ẹ bá gbọ́ ikú oró agboolé àwọn Muhammadu. Sahih Bukhari àkànbí ẹ má pa wá ìwọ ọmọ àlè Ṣakí ọmọ àlè Yorùbá gbẹnu dákẹ́ ẹ jẹ́ ká kàn kàtà fẹ́ kà. Sahih Bukhari 4428. Narrated Aisha. Aisha wá ṣàlàyé pé The prophet in his alignment in which he died Muhammadu lórí ikú tó kúlé lórí àìsàn tó pa used to say, "Oh Aisha, Muhammadu wá sọ pé Aisha ìyàwó mi I still feel the pain caused by the food I ate at Kaiba." bẹ́ẹ̀ ló ń pẹ̀jẹ̀ lẹ́nu ó ní gbogbo ara ló ní ìhun pẹ̀lú oúnjẹ tóun jẹ ní Kaiba gbogbo ara ní. And at this time, I feel as if my aorta is being cut ó ní from lákòókò that ìgbogbo fún òun májèlé. ti já bútẹ́bútẹ́ nípa májèlé tó jẹ májèlé ṣe wá Ìtì pa ayé ti bá. Muhammadu so Mr. Hafiz ẹ bá wà ń bẹ̀ májèlé ṣe pa Muhammadu tí Allah ò bá kú Allah ló sọ fún Muhammadu kò sọ pé ẹni tó bá ti jẹ èso pé májèlé ò ní ìran o àṣàsí ò ní ìran o wá ẹ máa gbọ́ white májèlé wá pa Muhammadu. níbo làlá lọ. Most African Christians always ask me, you tell us to return to our roots and worship the gods of our ancestors. Where were the gods of our ancestors when the white man came to Africa and enslaved our people? Where were the gods of our ancestors when the white man came to colonize Africa a second time? So if the gods of our ancestors failed our ancestors, why should we trust such gods? My answer to African Christians is that go and read your Bible and answer this question. Where was Yahweh, the God of Israel, when the Babylonians came and carried the Israelites into slavery? Where was that Yahweh, the God of Israel, when the Egyptians enslaved the Israelites for 400 years? Why should the Israelites continue to trust Yahweh when he allowed them to be enslaved? You don't ask this question. You are questioning the gods of Africa. Well, if you have been following me for a while, you will understand that I have always said I do not believe in the existence of God, and at the same time, I do not believe that God does not exist. I know that I do not know, and what I do not know, I refuse to label it. I just leave it on that level of I don't know. However, since humans want to worship a God in order to feel safe and secure in this world, I always say it is important for you to worship a God that is indigenous to you, because humans created God in their own likeness and in their image. So humans built a strong sense of identity around their God, so much so that if you decide to worship a foreign God, you have to accept the identity that that God takes, because it was created by a different culture. And that God has been given a particular identity that might be against your own identity. So accepting a foreign God means accepting a foreign identity. It means you are turning yourself against your own self. The African gods were created by the Africans, and around these gods, they have built their identity.
Just as in every culture, Yahweh, the God of Israel, was created by the Israelites, and around this deity, they have also built their identity. Does this prove that God is real? I say no, it does not prove that God is real. Because all these things come from a human mind. There is a way in which the human mind can create something and it becomes so powerful that it influences human life in a very strong way. For example, the phone I'm using now to shoot this video, there was a time it never existed. It existed in somebody's mind as a thought. And this thought today has become something so strong that it has become physical, that we can touch it, we can feel it, we can use it, and it is influencing our lives in such a great way. In the same way, this is how the concept of God has come to be. Humans created it from a thought, and it has become something so strong that it has the power to influence our lives in many ways. Now, back to the question of where were the African gods when the white man came to Africa to enslave our ancestors. This is the answer I will give you. The fact that you believe in a God does not mean that you are not going to suffer in this life. If you created a God, it is your responsibility to protect that God. If you created a God, that God will not fight for you. You are the one to fight for that God. Put that at the back of your mind because it is your creation. Having said that, our African ancestors were naive. They believed in hospitality. They believed in Ubuntu. I am because you are. You are because I am. So they started welcoming everybody. They allowed the white man to come to our land and they welcomed the white man because to them, hospitality was a moral virtue. They did not know that they need to protect themselves. They did not see the stranger as a danger to them. But the stranger came with his own agenda and he has its own plan. They allowed the stranger to explore their land freely. They showed them their secrets, showed them their system of worship. And this allowed the stranger to discover their vulnerabilities, to discover their weaknesses, and devise strategies that are going to help conquer these people. Because at the end of the day, this is warfare. It is all about strategy. God does not get in between. God does not get involved in what is going on in human lives. He does not care. You created him, so he sits there and watch you do your things. It's just like when the lion is chasing the antelope. There is no God to come and save the antelope because the lion is trying to feed, and at the same time, the antelope is trying to save his life. Whoever outruns the other saves its life. That is just the way it is. Our ancestors did not see it. You cannot put the blame on African deities because the deities had nothing to do. It was the responsibility of our ancestors to come up with a strategy to defend themselves. But they were naive. We can't blame them because according to their understanding of the world, hospitality was a moral virtue and the white man used it against them. The reason why I'm saying Africans need to turn back to their roots and worship the gods of their ancestors is not because I believe in any god or I believe that those gods hold any power in any way. It is because I know that around these gods is built the true identity of the African, and there is no development without a sense of identity. That is why the Chinese, no matter what happens, always maintain their cultural identity. That is why the Indians, no matter what happens, they always maintain their cultural identity. Same thing with the Arabs, they always maintain their cultural identity because it is the culture that drives the economy. That is why I keep saying the solution is go back to your culture. Go back to your roots. Your culture is like the water. You are like the fish. You cannot take freshwater fish and put in salty water. And you cannot also take salty water fish and put in fresh water. In any case, what happens is death. African is just like a freshwater fish that is trying to swim in salty water. That is a foreign culture. And you can only die in that situation. There is no progress for you. There is no development for you. That is why I keep insisting. The only solution is to go back to the ways of your fathers. I hope I have answered this question exhaustively.